ẹ̀yẹrùsìn Ọlọ́run ọdọ̀ ẹni kọ̀ọ̀kan ẹjá páyọ Ọlọ́run ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá mọ̀ gbogbo yánjọ́ kan ń bọ̀ tá lọ bá Ọlọ́run àwọn kan ń bẹ àjọ wà láyé ní níjẹjọ wọn síláìmá lẹ́ni kódà lẹ́ni àwọn èèyàn mi kan ń bẹ ọmọ Ọ̀yọ́ ni wọ́n wà lọ́yọ̀ báyìí nìsìn mọ́jú mẹ́ẹ̀ ní ara sẹ́sàn pé ọ̀kan nú àwọn fámílì wọn jáde láyé o mùsùlùmí ni wọ́n lọ sìnkú ẹ̀ ọlọ́bá ní foríjì wọn o bá ní gbàlẹ́rò gbogbo àwọn òkú wa tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ mùsùlùmí bá ní kan bá ní gẹ̀ wọ́n jẹ́ kọjọ́ náà wá jìnà sùn ra wọn káwọn náà máa dìrù ìjọ kan ń bẹ wọn á kí jímà lẹ́yìn àwa náà à ní síláyé mọ́ àwọn tí wọ́n lórí jù wá lọ wọ́n ti lọ àwọn tí ó yẹ kí wọ́n lọ láwọn ànábì Ọlọ́run wọ́n lọ àwọn sàábé lọ gbogbo àwọn ẹni Ọlọ́run lọ àwọn afẹ́wà ńláńlá lọ àwọn òbí wá lọ ìjọ kan bẹ̀táwà náà lọ ká máa rántí ìjọ tàà ní símbẹ̀ mọ́ ìjọ tàà lọ pàdé Ọlọ́run tàà lọ jábọ́ sẹ́ wa ẹ má jà fi ṣeré o ikú ọmọ àgbà ọkọ̀ mọ́mọdé o ikú ọmọ para mi yá òtùmọ̀ aláìsàn àìmọye tí ń ṣàìsàn tá ń ka ọdún lé lórí ọdún karùn-ún tí lágbàáyé tí ń ṣàìsàn rí tẹ́nìkan ò ṣàìsàn tó sì kú ẹ̀sàn kọ́ ló ń pa ní o Ọlọ́run ló ń pa ní ìrọ̀ Ọlọ́run à ń bẹ̀ má ti mú akún bẹ̀ báyìí kó tó bá wá mú akún bẹ̀ náà já síwọ́ rẹ̀ já tán sínú Islam ẹ̀yìn rẹ̀sìn Ọlọ́run ọba ẹ̀rẹ́ gbogbo táà mọ́ lé láyé mo fẹ́ dà àgàgà ipòlé ayé táà mọ́ dùn kò símbì kankan ọ̀dọ̀ Ọlọ́run ló wà àníjọ́ kan ọ̀kanú àwọn sàábé àníwọ́n pè ní Abdullah ibn Abbas ó wà lẹ́yìn ànábì wọ́n jọ ń gùn kan lọ ànábì ní ya gulam rí ọmọdé mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan tí ó ṣe láǹfààní máa sọ́lọ́ Ọlọ́run máa sọ ẹ̀ ànábì wá sọ̀rọ̀ lọ títí ó wá débi gbólóhùn kan ó lọ rẹ̀ máa bí gbogbo ayé bá péjọ pé à ń fẹ́ ṣe ọ́ lóore kan wọ́n lè ṣe lóore kankan o àbúrúsọ náà bá ti kọ́lẹ̀ fún ẹ tí gbogbo ayé bá ti kó wọ́n fẹ́ ní ẹ lára wọ́n lè ní ẹ lára kankan tó lọ́wọ́ bá ti kọ́lẹ̀ fún ẹ gègé àti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan ibi akọ́ ti gbẹ̀ gègé tá fi kọ́ àti gbé sókè ọ̀rọ̀ ìgbàgbọ́nù bàbá ń lè kan Allah ló já débẹ̀ gbámi ò sí nílé nǹkan ló sì agbèlé ẹlọ yẹ lọ́rọ̀ fi ń bá Ànábì sọ̀rọ̀ ní súrátù Al-Imran àti kẹfàájú ní àtúfẹ́ kẹfàá lẹ́ni Quran chapter 3 ayah 26 ọlọ́n kó lè dáná mẹ́sàn faraye Allahumma malikal mulk ìrọlọ́ọba ìrọba tí ma fún ya ń pò rọba tó ní kápá agbára ìwọlọ́ọba tó ní kápá ipò tutul mulka man tasha ẹni ọba wù ẹ́ lọ máa fún wa tanzil mulka mimman tasha ọwọ́ ẹni tó bá wù ẹ́ ló ti máa ń gbà ẹ̀rì wa tu'izzu man tasha ẹni ọba wù ẹ́ lọ máa ṣe ní àbíyì wa tudhillu man tasha ẹmbásí wù ẹ́ ọmọ ìyẹpẹrẹ tó bá lẹ́tọ̀ ìyẹpẹrẹ biyadikal khair gbogbo tí jórí kàkà ìlọ́wà kò sórí lọ́dọ̀ ẹnìkan àbọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run ẹ̀rì innaka ala kulli shay'in qadir lọ́jọ́ ọlọ́ọba ọba alágbà ló gbogbo nǹkan ní àbí tó bá fẹ́ ṣe lókò ìròyìn Ọlọ́run ló láwọn mùsùlùmí tó bá ń wá àgbéga Ọlọ́run ló ní ọba ń wá ọlá Ọlọ́run ló ní ọba wá ipò Ọlọ́run ló ní onímọ̀ fún ní bó bá sì fún a nípò ká má rí gẹ́gẹ́ bí ọrọ̀ káfẹ́tẹ́ Ọlọ́run bá lọ́rùn káfẹ́tẹ́ Ọlọ́run bá lọ́rùn ó ṣe pàtàkì gan
ẹ̀rí ní ọjọ́ Tuesday tọ́lọ on the 11 ní ìlú Ọ̀yọ́ Aláàfin wọ́n kéde ìmáàmù tuntun lọ́yọ̀ Aláàfin. ọ̀pọ̀ níbi táwọn èèyàn rò sí ọ̀tọ̀ níbi tọ́lọ́run bá gbé sí tó pa wọn tí wọ́n fẹ́ jẹ̀máàmù ẹsẹ̀ ọkà wọn ẹsẹ̀ méjì ṣùgbọ́n lọ́wọ́ bá níbi wọ́n fẹ́ gbé sínú ọlọ́ba tó wá lọ ọba yìí ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ ní Ọ̀yọ́ Aláàfin ọba Bímbọ́lá Akeem ẹ̀rì owó adé àkọ́kọ́ ọba tó jẹ tìlú tòrò kòkòrò ní parẹ́ ọba tó jẹ tìlú dàrú kòkòrò ní parẹ́ tí a bá ń ka dáadáa inú ìtàn ọba yìí dáadáa kan ní ó fààyè ilẹ̀ ẹ̀nà ìmọ̀ táwọn bá ń dánwò lórí pààyàn ìmáàmù tó pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí yàtọ̀ sáwọn kírísítẹ̀n àwọn kírísítẹ̀n náà gba òmìnira kó lọ́dọ̀ àwọn ìjọba wọ́n fẹ́ yan pásítọ̀ kọ̀kànjọba wọ́n fẹ́ yan rẹ́fẹ́rẹ́ǹd kọ̀kànjọba mọ́tà wá rí àlèyàn lẹ́yìn àwọn ọba gbogbo máàmù ìlú wọn àlèyàn lẹ́yìn àwọn ọba wọn àlèyàn lẹ́yìn àwọn olóṣèlú àti bá wọn ìlú kan ń bẹ tí wọ́n papọ̀ ọba àti máàmù rọ́pọ̀ ìtàn ìpìlẹ̀ ni irú ẹ̀ ní Aláàfin Ọ̀yọ́ ìpìlẹ̀ àwọn Aláàfin Ọ̀yọ́ ìpìlẹ̀ ẹ̀sìn ni ló fi wà tí ọba bá kú tí máàmù náà wá kú sí àsìkò yẹn ọba ni wọ́n kọ̀yàn jẹ́lẹ́ fèrè nígbàtí Aláàfin kú lẹ́yìn ìgbà yẹn ìmáàmù náà kú bàbá wa àgbà Sheikh Mas'ud onímáàmù Ọ̀yọ́ tẹ́lẹ̀ náà kú ọba kú ìmáàmù kú wọn ò sì lè yan ìmáàmù láì ìjọba 2022 ni bàbá wa ìmáàmù kú wọn àti ìjẹ̀máàmù tẹ́ di Tuesday tọ́lọ̀ àwọn àyàn bàbá alhamdulillah tọ́lọ̀ pé kọ́ dá Ọ̀yọ́ rú tí a ń rí tó àṣeyọrí kan ní bàbá tọ́lọ̀ wá gbé bẹ̀ iná ẹ̀rì Sheikh Bilal Hussein Akínọlá o náà ni wọ́n gbé síbẹ̀ bàbá ìtọ́ wá jẹ́ lọ́ọ̀yà amòfin ni lọ́ọ̀yà ni barista ni àfáà ni ẹ̀rì ẹ mọ̀ pé àyípadà rí ló tó dé àbí ọlọ́ọ̀bá fún bàbá wa yìí ọlọ́ọ̀bá ní dó ti bàbá náà ọlọ́ọ̀bá ní ìrànlọ́wọ́ mọ́sẹ̀rù bàbá náà ọlọ́ọ̀ jẹ́ kí wọ́n rípò náà ṣe eléyìí sì jẹ́ ìdùnnú fún àwa mùsùlùmí ní káàró òjíire àwọn àyípadà rẹ̀ tí ń dé wá bá masalasi wa yìí tí ó sí tẹ́lẹ̀ báyẹ̀kọ́ lórí tẹ́lẹ̀ tí máàmù bá kú bá yẹn wọ́n ti máa sàsíra wọn gbogbo ẹni tí máàmù kú bí mélòó kan lágbájá kọmọ lè jáde lé máa ọmọkùnrin dùn máàmù lágbájá ọmọ ti yàrọ̀ kò lè gbágbò rí gbẹ́sùn dùn máàmù ọmọ ti kú tọ́lọ ní káwọn yẹ máa kó lẹ̀ tẹ́kọ́ díjà kó dí yánpọ̀tánrin tí ó ti masásí pa masásí mi ń bẹ wọ́n ti pa fún ìdí ọdún kan pé ọdún méjì ọdún mẹ́ta wọ́n lẹ́jọ́ ń bẹ ń kọ́ọ̀tù
gbọ́lọ́n wá ṣe tọ́lọ́n wá ń bá ní gbé gbogbo wàhálà ikú tí wá ń ṣe wọ́rọ́wọ́ báyìí agbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́. Ara ń tán pè ní asọ́wọ́tò islamiyya, Islamic awakening, Islamic awareness, ó ń dàgbà sí báyìí kọ́ ló tẹ́lẹ̀. Ó tún wá di pé àtúnwá ń wo merit, ó dín tán ṣe interview fáwọn imam, a ṣe interview fáwọn imam, ó wá di kí àwọn èèyàn dáadáa máa dórí ipò, àwọn tí a lẹ́kọ̀ọ́, àwọn tí a ní tí a lè fún àwọn èèyàn. Ìpadà ti dé káwọn náà wá wà àdúgbò wa níbolókù sí. Ma dákọ ìlú bí 5 fún yín nìsìn tí ìpadà ti dé bá wọn tó ti dé bá ìmáàmù wọn ń bẹ̀. Ẹ̀rí fún àpẹẹrẹ ìlú Ìwó gbádánfẹ́ yàn máàmù tí wọ́n yàn yìí, ẹ̀rí PhD ní Islam study, àfáàní kò sínú láàyè àwọn tí wọ́n tó fún imam. Látara kábá ní àwọn ọba tọ́lọ ní kí ẹ̀sìn máa yé tí wọ́n sì ń gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu. Imam wo lé ní PhD ní àfáàní. Tàbá ń sọ̀rọ̀ látún dé wọ́n ń pẹ̀lú kan ní ilé ogbó lẹ́bà wo náà lọ́wà àfáà lónà PhD lónà. Kódà ń gbà tí wọ́n fẹ́ ṣe tàbí fáwọn ẹ̀ tó fẹ́ di imam, a jẹ́ ń dùn imam fẹ́ tó 9 olólékè. Tátúkò mẹ́wàá tó lọ sí Èrúwà, PhD ní kódà àfáà tèmi ní Sheikh Bilal bẹ́sẹ̀ máa rí bàbá wa dé Ògbómọ̀ṣọ́, Imam Ògbómọ̀ṣọ́ ẹ̀rì bá sì máa rí bẹ́ẹ̀ náà ní Ìlá Ọ̀ràngún. Ọ̀pọ̀lọ bẹ́ẹ̀ mélòó mọ́ tẹ̀fẹ́ ká fún yín torí dí àwa náà kí àwa náà ta jẹ́ ọba, àwa náà ta jẹ́ olóyè, ẹjá tí a bá ní ìmáàmù kan jáde láyé ládùúgbò wa, ẹjá sọ pé mẹ́rìtì nẹ́fẹ́ tó kódà kó ipá àwọn tí a máa ń jẹ ìmáàmù náà ní lé wọn náà ni ẹ̀yà ẹ̀fà àwọn èèyàn kalẹ̀, ẹjọ́ ó sì tàbí fún yín. Ó sì pàtàkì gan. Interview ní sí ó ti di open interview ni panel òwú náà ẹ bá fẹ́ wòrán gbọ́n mẹ́jẹ máàmù lé ní wọ́n fi tàbí fáwọn imam gbogbo lè ìdàgbàsókè ní abẹ́lọ́ ọba àlekọ̀ ẹlá fún bàbá wa yìí ọlọ́bá ni wà pọ́nà bá dúró tí wọn àti gbogbo àwọn máàmù wa yòókù náà ọlọ́bá ni bá dúró tí wọn níta àrí lọ́tọ̀ wọn náà ní yípadà rí ọlọ́jẹ́ kárí o ọlọ́run má jẹ́ wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ṣe gọ̀lúgọ̀lú tẹ̀lé àwọn ọba pẹ̀lú fẹ́ẹ̀nú kọ́lọ́jú wọ́n lè dá dúró kọ́lọ́jú kán lè mú ìdàgbàsókè bẹ́ẹ̀sìn àwọn nǹkan tí a ń retí lọ́dọ̀ wọn nìyẹn ọlọ́ọ̀bá nìran wọn lọ́wọ́ kò ní dójú tì wọn ó bẹ̀rẹ̀ lórí àti gbogbo àwọn ìmáàmù wa pátápátá náà ni a ṣàdúrà fún ọlọ́ọ̀bá ṣàdúrà fún orílẹ̀-èdè wa ìjọba àpapọ̀ ọlọ́ọ̀bá ni wà pẹ̀lú wọn ìlà ìlú tí ń bọ̀ ìdẹ́rùbà tí ń bọ̀ ọlọ́ọ̀bá ni sẹ́tù ẹ̀bá ni lé aburú dànù àfógún ọlọ́ọ̀má jà wá lógún má jẹ́ kí wọ́n jà wá lógún bákan náà gbogbo stéètì kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá ni wà pẹ̀lú àwọn gọ́fìnà ń bẹ̀ bẹ́ẹ̀ náà local government ọlọ́ọ̀bá ni dó ti wọn ilé ẹnìkan náà mọ́jẹ̀kọ́ dàrú mọ́sálọ́ mọ́jẹ̀kọ́ dàrú ajé àmúwá mọ́jẹ̀kọ́ dàrú Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.